بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ọjọ́ náà ni tí gbogbo alálàájì máa kúrò ní Mákà láti máa lọ sí Mínà. Ẹnikálukú ti ṣe ìmọ́tótó ara tó sì wọ aṣọ ihram. Tẹnikálukú ti dàníyàn wípé labbaik Allahumma hajjan láti hòtẹ́ẹ̀lì wa ń bí, láti wá bẹ̀rẹ̀ sí ní máa ṣe tẹ́lbíyà wípé labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika lak. Ẹ wá gbọ́ o, àwọn èèwọ̀ ń bẹ fún aṣọ ihram tá a gbé wọ̀ yìí. Òfin ni láti ta kété sáwọn èèwọ̀ ọ̀hún. Ojú àti borokoto orí ni àpẹẹrẹ ihram ọkùnrin. Ojú àti ọwọ́ méjèèjì sì ni àpẹẹrẹ ihram ti obìnrin. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam sọ báyìí wípé man hajja, ẹni yòówù tí ó bá ṣe ìsìn hajj, falam yarfuth, tí kò hùwà àgbèrè, walam yafsuk, tí kò sì hùwà òkì, raja'a ka yawmi waladatu ummuhu, níṣe ni ó darí dé bí ọjọ́ tí ìyá rẹ̀ bí sí ilé ayé. Imam Bukhari ló ṣe ẹgbàá rẹ̀. Hadisi yìí wà ní ìbámu sí ọ̀rọ̀ tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala fúnra rẹ̀ sọ nínú alukurani alápọ̀nlé ní Al-Baqara tí í ṣe ọgbà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ní ẹsẹ̀ ọ̀rọ̀ 117 bákan náà. Ìyẹn ni wípé 200 ẹsẹ̀ ọ̀rọ̀ 200 verse 197. Nígbà tó ní faman farada fihinna al-hajja, ẹni yòówù tí ó bá ti gbèrò láti lọ́ọ́ ṣe ìsìn hajj nínú àwọn oṣù tó wà ní mímọ́ yẹn, Shawwal, Dhul-Qa'dah, Dhul-Hijjah, fala rafatha, kò gbọ́dọ̀ hùwà àgbèrè rárá, wàlá fusuqa, kò dẹ̀ gbọ́dọ̀ hùwà pòkì, wàlá jidala fil hajj, kódà báyìí ó wù kí ìyàn jíjà ti kéré tó, kò gbọ́dọ̀ lọ́wọ́ ń bẹ̀ nínú àkókò tó ń ṣe ìsìn hajj ọ̀hún. Àwọn èèwọ̀ aṣọ ihram tá a gbé wọ̀ wọ̀nyí wọ́n pọ̀ lọ jàǹtìrẹrẹ. Lára wọn nìyí o. Irun orí wa báyìí ó ti dèèwọ̀ láti jẹ́ kí nǹkan kan ó ṣe. Ìbáà dẹ̀ jẹ́ irun ti abíyá, ìbáà jẹ́ irun abẹ́. Kódà túbọ̀mù àti irùngbọ̀n ó ti dèèwọ̀ láti jẹ́ kí nǹkan kan já kúrò ńbẹ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn èèkàn ọwọ́ àti àwọn èèkàn ẹsẹ̀ wa. A ò gbọ́dọ̀ mọ̀ọ́mọ̀ ṣẹ́ nǹkan kan kúrò ńbẹ̀ mọ́ rárá. Ọkùnrin kò gbọ́dọ̀ mọ̀ọ́mọ̀ bo orí rẹ̀. Ọkùnrin kò gbọ́dọ̀ wọ aṣọ tí ó wà ní rírán ní ṣèpù ara rẹ̀. Síwájú kó tó di wípé èèyàn gbé aṣọ ihram tó sì dàníyàn hajj, ló máa fi nǹkan para tí ó gbé lọ́fíńdà. Tó bá ti gbé aṣọ ihram wọ̀ tó dàníyàn hajj tán, kò gbọ́dọ̀ ṣe kankan ńbẹ̀ mọ́. Ẹni bá wà nínú aṣọ ihram lọ́kùnrin àti lóbìnrin kò gbọ́dọ̀ dọdẹ
ẹran ìgbẹ́ rárá àti rárá. Àwọn ẹran ojú omi nìkan ni Ọlọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ fún wa. Obìnrin kò gbọ́dọ̀ lo nìkọ́ọ̀bù sí ojú rẹ̀ nígbà tó bá ti jẹ́ wípé àárín àwọn obìnrin ẹlẹ́gbẹ́ rẹ̀ ló wà. Tó bá lọ jásí wípé àwọn ọkùnrin ń bẹ ní ìtòsí rẹ̀, ló máa fa aṣọ bojú.